وبركاته. السلام ورحمة الله وبركاته. Àkọlé eré tí wọ́n fẹ́ ṣe òun náà ni ará ilé mi. Eré yìí a fẹ́ fi kọ́ra wa ní ẹ̀kọ́ nípa ẹ̀tọ́ ará ilé sí ará ilé, ẹ̀tọ́ alábàágbé sí alábàágbé. Bàbá tí ń bẹ níkàlẹ̀ yìí òun ni bàbá àgbàlagbà kan tí ó jókòó síwájú ilé. Ẹ máa tẹ̀lé wa ká lọ. Ẹ máa tẹ̀lé wa ká lọ. Bismillah. Hayatun bila mali, hayatun muzilatun, hayatun bila mali, hayatun rididi. Ọmọ yìí ó ń kọrin lọ níwájú bàbá àgbàlagbà yìí ló wá ń sọ pé ayé tá a bá lò tí ò wá sí owó bẹ́ẹ̀ ayé tí ò ní túmọ̀ ni. Bàbá yìí wá ń wo oníwó ìmọ̀ yìí pé ọmọ tí ń lọ yìí ó yẹ kó kí mi ṣèbí ará ilé ni èmi àti rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sínú wa rẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ń kí mi ni èmi ló bá tí ò wá kí mi lónìí. أليس هذا بسيد أجدي؟ Ó ní ṣé kìí ṣe ọkọ Àjàdí mò ń wòye ni. سيد أجدي Ọkọ Àjàdí. السلام عليكم. Ó wá sálámọ̀ sí pé ọkọ Àjàdí àláfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bá yín ọkọ Àjàdí. Wa alaikum salam. Ọkọ Àjàdí làwọn fèsì pé àláfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bá yín padà. ما الذي حملك على هذا الحال الغريب؟ Bàbá àgbàlagbà yìí wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé èyí tẹ́ ẹ ṣe èyí tẹ́ ẹ tí ẹ kí wa yìí èmi ló fà tẹ́ ẹ kí wa. Ayu halin. Ó ní kí ni mo ṣe nísìnyí tẹ́tún béèrè pé kí ni mo ṣe. منذ أسبوعين تمر بنا نحن جيرانك من غير تحية تركيا علينا أظن الأمر بخير. Bàbá ní òní ló pé ọ̀sẹ̀ méjì tí mo ti ń kí òsì ọ. Tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tẹ́lẹ̀ o mọ́ ń kí wa àmọ́ nísìnyí ò tiẹ̀ kí wa mọ́. Ìdúgbò rẹ̀ gan ìdúgbò fáàrí ni. Bó o ti ń sọ̀rọ̀ kan ìsọ̀rọ̀ fáàrí ni. Bó o ti ń misẹ̀ gan ìmisẹ̀ fáàrí ni. Ṣé kò sí ṣáàṣẹ́ mi? Bó o ti ń kí wa mọ́. وحجت إلى جيراني جلبابهم سلم وسروالهم غيبات بالله عليك كلسني كلسني كلسني. Bàbá yẹn lákùn ẹgbẹ́ sọ́jàre kí ni kí n máa kí í fún ẹ̀yin alẹ́ ìlú alábòsí ni gbogbo ẹgbẹ́ sọ̀tò délẹ̀ aṣọ tẹ̀ ń wọ̀ aṣọ àbòsí ni ṣòkòtò tẹ̀ ń wọ̀ ṣòkòtò àbòsí ni ọ̀rọ̀ ẹ̀yìn ti mọ ilé ayé wá ní mọ́ kí onídàá fẹ́ ìgbẹ́. سيد أجدي Bàbá ní ọkọ̀ Àjàdí ẹgbẹ́ ti lọ bẹ́ẹ̀ bàbá wá sí. سيد أجدي Ọkọ̀ Àjàdí ẹ wá ń bì. سيد أجدي. Ó ti lọ kò dáhùn. لا إله إلا الله. Báyìí láwọn ما هذا الجفاء والتمرد؟ bàbá yìí wá ní ìwọ ni wà bàjẹ́ yìí àwọn ò sí ìwà wà bàjẹ́ gan. فما أريد إلا الإصلاح Ilá Islah. إلا الإصلاح. Bàbá yìí ní ẹ̀rí mi Ọlọ́run orí ni bí o. Mi ò bẹ̀rù kankan o àtúnṣe ni mo bẹ̀rù. اللهم فاشهد بأني قد بلغت. Ọlọ́run máa jẹ́rìí o. Mo gbìyànjú àti kọ́ ọkọ̀ Àjàdí kò láti máa ṣe sí ara lé. Àmọ́ kò dá mi lóhùn. Ọlọ́run ló mọ iye ẹlòmíì tí ò kí ara lé wọn látara ẹgbẹ́. Ń kó fi rí ìwà kan lára wọn. Bẹ́ẹ̀ sì ni àìkí wọn mọ̀ yẹ kọ́ ni solution. Solution ni kò gbìyànjú àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n mọ̀. Ìran kejì tí à ń wò yìí, òun ni iwájú ilé ìwẹ̀. Omi rèé, alájà kan níbọ̀ wá wẹ̀ yìí. Ìran kalẹ̀kùn. Kókókókó ẹ̀yin tẹ̀ wá ń léwẹ̀ o. Ẹ̀yin tẹ̀ wá ń léwẹ̀ ṣe gírí o. أتيون البك في الأمام والوقت ليس بصعيدنا. Ó ní owó ẹ̀yin tẹ̀ wá ń léwẹ̀ ṣe gírí o. Àwọn tá a fẹ́ wẹ̀ ta apọ̀ o. Àwọn tá a fẹ́ wẹ̀ tá a ń dúró dè yìí ló ń ka o. Ẹ dákun ẹ ṣe gírí ọjọ́ òsì dúró de ẹnì kankan. Ibẹ̀ níbẹ̀ títí mísẹ̀ níbọ̀dá wa tí kì í bára léṣe bá dé. Wọ́n ní subhanallah ìmọ̀ fọ́lọ́wọ́. Ìyẹn bá mú ṣeré pé wà ní alhamdulilayi. ماذا تعملين بجانب النار؟ أخاف ألا تحدث في ماء حمر. Ẹni tó dúró sẹ́gbẹ̀ẹ́ omi rẹ̀ jẹ́jẹ́ tí ẹ náà fẹ́ wẹ̀ ó wá ní ẹ dákun àǹtí kí lẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ omi mi. Ṣé kìí ṣe pé ti tàǹkan sómi fún wa? Ẹni bí wọ́n lọ rí yẹn lẹ́gbẹ̀ẹ́ omi rẹ̀ báyìí ara ò mọ̀ fún ni. Ẹni bí wọ́n lọ rí yẹn lẹ́gbẹ̀ẹ́ pọ́ọ̀tù rẹ̀ lásán ó mọ̀ fún ni. Yóò mọ̀ wá fọ pọ́ọ̀tù ní ìṣẹ́jú pé ìyá lábáyá lórí yẹn ọ̀rọ̀ ẹ̀ gba ìfura. láàrin ìbéèrè kẹyà ọ̀làn tẹ́kítù náà ṣàkàbíṣú ìnìyẹn ti kà. Ó lọ́rẹ́ mi fara rẹ balẹ̀ ara lé wa fara rẹ balẹ̀
má fi àníyàn burúkú rẹ̀ má fi para rẹ̀ ẹlòmíì yóò para rẹ̀ látara àníyàn burúkú ẹ̀fọ́ gbọ́dọ̀ kọjá wájú rẹ̀ wọ́n ti rán wá alágbó gbọ́dọ̀ kọjá wọ́n ti rán wá ọmọdé tí ń ṣe lọ́la ògì wọ́n ti rán wá gbogbo nǹkan náà kọ́ ni wọ́n rán wá fíra rẹ̀ ló kàn balẹ̀ mọ́ láníyàn burúkú sí ara lé rẹ̀. kúlá yusibana ilá mọ́ kàtàbà láyò lánàá wà mọ́ lánàá falẹ̀ àtàwà kálí lè mọ̀ mí. ó ní ẹgbàgbé ẹ àwa ti tẹ ìṣúmọ́lẹ̀ o kò sí nǹkan kan tó lè ṣàwọn mọ́ o ó ní gbogbo ń tẹ́ bá lẹ́gẹ́ ṣe fún wa ẹ lè rí nǹkan kan ṣe fún wa torí pé kí ni Ọlọ́run lágbára lé. حي إيمان يوجد عند مالا بسوء يوجد عند مالا بسوء بجرانه. ó ní ìgbàgbọ́ wo la fẹ́ rí lọ́dọ̀ ìwọ tó láníyàn tó da sára lé rẹ̀ ó wá ló nígbàgbọ́ ó wá ní ẹ abúkò lè ṣe wọ́n nítorí tó gbára lọ́nà ṣé wọ́n tó gbára lọ́nà ló ń wà níyàn burúkú sí ara lé rẹ̀ ó nígbàgbọ́ kankan jọ lọ́rẹ́ wá ní ògbọ́ àti mo nígbàgbọ́ àti mo nígbàgbọ́ ẹjẹ́ owó mi kò lẹ́gbẹ̀rẹ̀ ló bá jòkó lórí omi látàrí pé kò fẹ́ kí wọ́n bá da nǹkan kan sí omi ó lé lára ẹ̀ débi wípé kò gbọ́dọ̀ rí kíní kan nínú nǹkan rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara lé rẹ̀ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ará lé ni wọ́n ṣe rí tó jẹ́ pé ẹlòmíì ìmọ̀ ń fura púpọ̀ sí ara lé rẹ̀ tó bá ti ara lé rẹ̀ tí ń lo nǹkan kan báyìí yóò ti máa wí pé àbí aburú ni ó fẹ́ ṣe fún mi ni ẹjẹ́ àwọn tẹ̀lé fíìmù náà lọ káwọn ohun tí ó gbẹ̀yìn ọ̀gbẹ́ni wa ọkọ̀ Àjàdí tí ò fẹ́ bá ara lé ṣe látàrí pé wọ́n ń ṣe àbòsí òun. náà ìran tí a fẹ́ wò nísìnyí òun ni ìran ọkùnrin méjì kan tí wọ́n pàdé ara wọn. Assalamu alaikum ya akhi. Wa alaikum salam. ọkùnrin yìí sáláwọ̀ sí àláfíà Ọlọ́run kó mọ bá ìwọ ìyá mi bí ti bó ti bẹ́ẹ̀ ìbéèrè lọ́wọ́ rẹ̀ ní tẹfóònù wọ́n ní bó wá ní báyìí bó ní onímọ̀ pa. Mata tazhabu ila al-madrasa. Azhabu ba'da salati al-asr. ó ní báwo ló ń lọ léèwé ó ní láìpẹ́ kò ní pẹ́ lọ́mọ́. Mata tazhabu al-an. ó ní kí ló ń wò ní síbáyìí. Ba'da al-manshurati al-mu'allaqati ala Facebook. ó ní mò ń ka àwọn post kan lórí Facebook ni mo lè ka lórí Facebook bẹ́ẹ̀ náà ni mò ń ka lórí Instagram ọ̀rẹ́ wa yìí wọ́n sọ fún yín pé تنزل في أوقات النساء صدقت ولكن فيها أيضا صفحات علمية مفيدة يجيدها من يطلبها. ọ̀rẹ́ wa yìí wọ́n sọ yín pé kí ló ń ṣe gangan ó ní èmi máa ń ka nǹkan wọn ni ó ní àbọ̀ ń wo ìwò obìnrin lórí Facebook ó ní rárá o ní òwò yẹn o ó ń kẹ́kọ̀ọ́ ni o ó yà fi mèmí náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ lórí Facebook bí wọ́n ti wá ń kẹ́kọ̀ọ́ yìí ni wọ́n kó fi rìpọ́ọ̀tù kan. سبحان الله هذا wọ́n kó القرآن fi rìpọ́ọ̀tù kan tó fẹ́ jóná. قليلا فقليلا. òpè ẹja bá sọ bọ́ọ̀dù fẹ́ sọ lọ́pọ̀ ìdájọ́ wá ní dé. fasariku fasarikatu fatawu àìdíyàwó. olóòlè ẹ̀fọ́ ti rí olè Islam ní ká gé ọwọ́ olè ni olè lélẹ́yìí olè ó fẹ́ gbé ọbẹ̀ wá bẹ́ẹ̀ sì ni kò gbé ọbẹ̀ rẹ o ó fẹ́ bá a sọ nígbà tí wọ́n yẹ pé ọbẹ̀ yìí jóná ẹja bá ẹni yìí sọ ọbẹ̀ rẹ ẹ wọ́n bá díjọ́ ní wọn nígbà sọ mọ́ wọ́n mọ̀ sáfù ní pé lágbájá ẹ ló dèbè nǹkan rẹ o gbogbo ẹnikẹ́ni tó bá mú ayé lógun ayé ò mọ̀ jẹ́ ogun fún ni tó bá ti mú ayé so simple you live a simple and peaceful life. now ẹlẹ́kẹ̀rin òun ni ìran bàbá kan tó kó gbogbo àwọn ọmọ kéèké síwájú rẹ̀ bàbá àgbàlagbà tá a rí nìsí ó kó gbogbo àwọn ọmọ yìí síwájú rẹ̀ alekun ṣíà bàbá àgbàlagbà yìí ti ń bẹ wájú wọn ó fẹ́ dá wọn lẹ́kọ̀ọ́ nípa ayé kí ni ń jẹ́ ayé kí ló yẹ kí wọ́n mọ̀ nípa ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ohun tí ò yẹ kó kà kú ní kà èyí tá a fẹ́ ṣe yìí kò sí ilé kan tí ò ti mọ̀ ṣẹlẹ̀ ilé wọn ń dìtẹ̀ mi ilé wọn ń bínú mi tí wọn bá bínú rẹ ò ní débi tó ń lọ bàbá àgbàlagbà yìí ó dé bí ti máa ń dé bàbá jẹ́jẹ́ bàbá tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ọlọ́wọ́ jẹ́ ní ogún o bàbá fẹ́ sára mọ̀ fèrè ìfẹ́ sọ̀rọ̀ mọ́ wọ́n ti fẹ́ gẹ̀ẹ́sì bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. bàbá ní àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run kó mọ bá ẹnìkan kan wá gbé. Ya abnahi. bàbá ní gbogbo ẹ̀yọ́ ọmọ mi o. Ya abnahi. wọ́n dá bàbá lóhùn. Al-yawma. bàbá ní lónìí. Yawmul amsal. òní yóò mọ jẹ́ ọjọ́ òwe. gbogbo àwọn nǹkan yìí tá a rí mọ́ láyé nísìnyí ló dayé wú. a rí ọjọ́ àlọ́ mọ́ a rí ọjọ́ òwe mọ́
àfi ọjọ́ orin kórin là ń rí nìsín kò sí àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ pé wá jòkó tí wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ mọ́ bàbá ìwádìí ẹ̀yọ́ mọ̀ mi mo fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo sì fẹ́ dá yín lónìí ẹ̀kọ́ nípa òwe ni. يقول المثل اليوباوي bàbá ní òwe Yorùbá kan sọ báyìí wípé الكلب الضال لا يسمع صفير الصياد. bàbá ní Yorùbá sọ pé ajá tí ó bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. بمعنى bàbá ní ìtumọ̀ rẹ̀ ni wípé الهالك ẹni tí ó parẹ́. ما لا يشور ولا يتعس بغيره. bàbá lẹni tí ó parẹ́ òun lẹni tí kì í gbàmọ̀ràn àkọ́kọ́ òun tún lẹni tí kì í fi ọ̀rọ̀ lọ èèyàn òun lẹni tí kì í kọ́ ẹ̀kọ́ látara wọn làkejì ẹ̀. ولا تخفي نصيحة حسنى وهي. bákan náà òun lẹni tí kì í tẹ́tí gbọ́ wàásí gbogbo ẹni tí ò bá ti ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àwọn àgbàlagbà irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. نعم. ẹ máa ń gbé òwe yìí ó bẹ̀rẹ̀ bá bọ̀dá wa ọkọ̀ àgàdí wí. bàbá ní náà nísìnyí báyìí. ماذا استفدت من هذا المثل؟ òwe tí mo pa fún yìí kí ni ẹ̀kọ́ kan tẹ́ ẹ rí kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kan náà gbogbo wa bẹ̀rẹ̀ sí ní náwó gbogbo àpáta la rí nǹkan mú. أنت. bàbá náwó sí kan wípé ìwọ kọ́kọ́ sọ̀rọ̀. Allah nambuza nasiyata wa azawina. ó ní tá a mú bẹ́ẹ̀ òun náà ni wípé ká gbìyànjú tí wọ́n bá ṣe wáàsí fún wa káwọn ọmọ da wáàsí nù gbogbo ọ̀rọ̀ tó bá sọ fún wa kọ́ la lè dà lò bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀ náà kọ́ la lè lo. طيب. bàbá ní ọlọ́wọ́ tó dáa fún ọ. أنت. ìwọ tiẹ̀. Anna tẹ́lifà bí ara ó ẹ̀ ní tá a kọ́ nínú òwe yìí ni wípé ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ayé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá Ilé Ifẹ̀. kí ẹ mọ̀ rí ẹ̀ rí i pé òun lòun gbọ́n jùlọ tí òun wá nígbà ìmọ̀ràn lọ́dọ̀ àgbàlagbà mọ́. أنت. ó tún náwó sí alájà kékeré yìí òun náà ní èmi náà lọ́wọ́. ó ní ìtọ́wé yìí kọ́ wa náà ní pé kí ọmọ kéékèèké kó mọ tẹ́tí gbọ́ ìmọ̀ràn àgbàlagbà nígbà tí àgbàlagbà bá ní káì wọ́n ṣe bẹ́ẹ̀. طيب. ó tún náwó. أنت. bàbá fẹ́ dúró bàbá ní ó dà pé àá dúró báyìí ọjọ́ ti fẹ́ lọ. tẹ́kìlá sọ́gírù kíbrọ̀tà kẹ̀bí. alájà yìí ní tí òwe yìí kọ́ wa ní pé kí a wọ́n fi ojú di ẹ̀sìpírẹ́ǹsì àgbàlagbà kí ọmọdé mọ̀ sọ pé ẹnu àgbà hùn torí tí ojú àgbà ní tó fi jì tójú ọmọdé bá rí yóò fọ yẹn. ما شاء الله عليكم. akíwọlé àwọn àbá wa Masha Allah àbá ní ọlọ́run tó dáa fún yín. هنا نقف اليوم. wọ́n ní àyín là á dúró sí báyìí. لقاؤنا غدا. à á pàdé lọ́la. مع السلامة. àbá ní àlàáfíà ọlọ́run kó wọn báyìí nìkankan. Ala liqa'i. a ní ó dàbọ̀ á tún pàdé nígbà míì. a ti nílé àsìkò yìí kí ìwọlé àwọn bàbá wa àgbà ọ̀lànà ẹ̀kọ́ ọ̀tún lọ́fà. ìran tó tún kà báyìí. òun náà ni ìran tó kà báyìí bọ́tà. ìran àfáà wa ara lé tó wọ́n fara ní àwọn ará lè rẹ̀ ẹ̀wò ó ń gbọ́ ọ̀rọ̀ náà bóyá ẹni tó fara lé bẹ́ẹ̀ ni bá ń gbọ́ orin lé ẹ̀ gbogbo lékè ẹ̀fà ilékeje wọn àgbàdùn mọ́. káàbọ̀ ọlọ́run yóò sọ̀ láyọ̀ ó ṣe eré bí a bá ń dá orin kọ́ nílé ẹ̀ ó sì dá púpọ̀. jókòó yóò gbádùn ju ẹ̀ náà. ẹ̀dá kò bó ti wá ń gbọ́ orin yìí wọ́n ń dààmú àwọn ará ilé rẹ̀ ó sì kí tó wọlé alájà yìí wá pọ̀ kí àti ló dé ariwo yìí pọ̀ ẹ mọ̀ ṣe wá léṣe olóore o. ẹgbẹ́ ọmọ rẹ̀ o. ta ló ní wọ́n lára yìí ta ní kí ló dé ara ilé mi lọ túbọ̀ ta. ó náà ní ẹ̀dá ọ̀gá mi ẹjọ́ ẹ̀dá tó nu yàrá yìí wọlé léyìí. ó ní àjàdé ẹgbẹ́ wà kọ́nà ní bá kẹ́yìn àjàdé ò dáwọ́ ó tún lé omi lọ náà ní ọgbẹ́ ẹ̀gbọ́ ó pọ̀ sí ni àtúbẹ̀rẹ̀ àbá yìí náà sọ̀rọ̀ ìgbà àjàdí ló dé báwa náà òun yìí kò dáwọ́
Àjàdí ṣàánú wa. Yàrá-kì, nàkàrà àṣàlù náà, pátá, àṣà sóòrì. Wá tún péjú, ó wá yá yẹn padà fún iwájú mi. Àpáta. Ẹ̀yin lẹ́mọ tó ṣe yí. Ó ní yí àgbọ́kú ni, ló pọ̀kú ni o. Ọlọ́run ó wù ẹ̀sìn ọ̀, ó dàbí àìsàn tí wọ́n wọ náà ẹ báyìí. Ó tún kí tó mọ́lẹ̀. Kí ló bá ṣọ? Ó jó sílẹ̀ fi ṣú ni. Ó wá jọ́ lọ́wọ́ àwọn apá orin nígbà tó tó tán. Ló fi jẹ́ pé ara ilé mi ti máa ń gbọ́ orin. Bẹ́ẹ̀ kẹ́ mọ̀ ọ̀kùn. Kẹ́ ẹ tún sọ̀rọ̀. Ọ̀la ìkò nípa látara pé ìfi ara ni ara ilé rẹ̀. Báyìí ni ọkọ̀ Àjàdí ní ti ń fi ara ni àwọn ara ilé rẹ̀ díẹ̀. Tí ń rí lánàá yìí pé mi ò ní ìkẹ́kẹ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn. Àwọn náà sì ní ìkẹ́kẹ́ tí wọ́n fẹ́ fún mi. Ẹ máa já tẹ̀lé wa ká lọ. Káwọ àtibọ̀tá ọkọ̀ Àjàdí. Kí ni ó ṣẹlẹ̀ sí ọkọ̀ Àjàdí? Ọkọ̀ Àjàdí sáré lọ́lọ́ mú nǹkan. Náà ìran tí a fẹ́ wò yìí òun náà ni èsì gbogbo agídí ọkọ̀ Àjàdí. Kí ló padà ṣẹlẹ̀ sí ọkọ̀ Àjàdí? Gbogbo ẹni tó sọ yìí pé ara lè mi ò wúlò, ara lè mi ò wúlò, ó tí ìmọ̀ mi tó wúlò sí ni o. Wàhálà kò sẹ́ni tí ò wúlò. Èmi àfáà mú ń sìn, ẹ̀yin náà ń sìn mi. Ọ̀nà tẹ́mi ń gbà sí ni pé èmi sọ̀rọ̀ látàwọn ọ̀rẹ́ ni bá gbọ́. Ọ̀nà tẹ́mi ń gbà sí èmi ni pé ẹ̀yin jòkó lẹ̀ ń gbọ́ mi. Tí ìbá yẹn gbọ́ mi ò lè yẹn sọ̀rọ̀ fún. Ọkọ ń sin ìyàwó, ìyàwó ń sin ọkọ. Ẹ̀gbọ́n ń sin àbúrò, àbúrò ń sin ọkọ, ó ń sin ẹ̀gbọ́n. Àjọ ọmọ ìsìn ara láyé yìí ni. Ẹni tó bá lóun ò ní sin ẹ̀ láyé yìí, kò ní ẹ̀rẹ́ kankan sí. Ara ilé rẹ̀ tí ò gbádùn yẹn, ó mọ̀ wá sí wèrè láyẹ̀. Ó mọ̀ sí wèrè pé èmi ò mọ̀ sí ọ, mo mọ̀ pé wèrè ni ò gbádùn, á mọ̀ wá sí ọ. Títí tó ń padà gbádùn. Ẹ máa wọ ọkọ̀ Àjàdí o. Bí wọ́n ń bọ̀ ní ọjọ́ kan. Bí ti wọ́n ń bọ̀, àwọn ará ilé rẹ̀ wá aṣọ rẹ̀ nílẹ̀. Ẹ̀yà bá ti wọ́n ń bọ̀, wọ́n ti aṣọ rẹ̀ nílẹ̀, wọ́n lè mú aṣọ rẹ̀ látara wípé ó burú. Alájà wa yìí ń kọrin bọ́ ti ẹni. Gẹ́gẹ́ bí àwọn obìnrin ilé òkè ń dá. Wọ́n mọ̀ kọrin lọ, wọ́n mọ̀ kọrin bọ̀ ni. Bó ti wá ń kọrin ló ti aṣọ Àjàdí mọ́lẹ̀. Ó ní ẹ̀gbọ́n àáfi aṣọ yìí padà tẹ̀ pa ni. Tábà fún ní ká bá mu náà yóò padà jáde wá náà ni yóò sì padà sọ̀rọ̀ sí wa náà ni. Ilé ìdájú tẹ wọ́n lẹ́gbẹ́ ẹ̀gbọ́n. Báyìí ni wọ́n ṣe ń tẹ aṣọ ọkọ̀ Àjàdí mọ́lẹ̀. Akíwálé bàbá wọn Láwùmí ẹ̀yẹ kúrú lọ. Báyìí ni wọ́n ṣe ń tẹ aṣọ ọkọ̀ Àjàdí mọ́lẹ̀. Bàbá wa Sheikh Ahmad Muhammad Saheed Ibrahim Ọláwùmí. Kọ́lọ̀ kojú ọjà ìkọjá rí pẹ́sà. Báyìí ni ọkọ̀ Àjàdí ní ti ń tẹ́, kò sẹ́ni tí ó bá mú aṣọ mọ́ látara yìí pé tí wọ́n bá mú àdánwò dé. Ọkùnrin kan fẹ́ bá mú aṣọ yìí, aṣọ yẹn kẹlẹ̀ ń tẹ̀ wọ́n lẹ̀ já mú. Bó ti fẹ́ mú báyìí ní káyì má mú o. Òun náà bá rántí. Àjàdí ká tún mú kó tún ní olè. Ká mọ̀ lọ́wọ́ kó tún dọ̀rẹ̀. Àáfẹ́ ran ẹlòmíì lọ́wọ́ ni yóò wá di ọ̀ràn mọ́ wa lọ́wọ́. Aṣọ yìí sì rè òun ní ọkọ̀ Àjàdí fẹ́ wọ̀ lọ sí interview. Nígbà tí ọkọ̀ Àjàdí dé, ó bá aṣọ wọn ti tẹ aṣọ mọ́lẹ̀ ní tẹ̀kùtẹ̀. Wọ́n àti ẹ̀ láàánú aṣọ. Ẹ mọ̀ wọn padà jó. Bọ̀dá tí ń jó nìsín, ó bá bú ẹkún. Ọkọ̀ Àjàdí bá dé, ó ní nǹkan dé lónìí. Aṣọ tí mo fẹ́ wọ̀ lẹ́tí tẹ̀pá yìí látẹ̀pá yìí. Yàrá ṣíwọ́ ti kọ pápú láyà jírẹ́ẹ̀dì. Olùkọ́ ìyára lẹ́yìn kò ní dáa fún yín, mo ṣe pé òun kò ní dáa fún yín. Ẹ ṣì ń wọṣọ mi bàbá ẹ ti tẹ́ mọ́lẹ̀ dé tó bá tẹ̀ tó báyìí. Gbogbo yín lára kò ní dáa fún yín. Báàgì ẹni ní sáàtì nínú kọ́pálátì, bàbí ẹ̀ sábì àdúrà rẹ̀ hàn, bàtí yábì mú tẹ́síkọ́tì yàrá mi sẹ́lẹ̀. Ó ní ó kù 30 minutes tá a fi lọ interview. Tí bá yìí ti lọ interview yìí garanti bẹ́ẹ̀ pé yìí ń dolórí ire. Gbogbo aṣọ tí mo wá nílé pátá ló ti dẹ̀tí. Ọlọ́run dákun ṣàánú mi, aṣọ tí ń wọ̀ lọ́wọ́ wọn bá mi ká.
bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé wọ́n àtàwọn ará ilé rẹ̀ jà ní báṣọ rẹ̀ ṣe ń bẹ́lẹ̀ o yóò ti bá arí ẹ̀tọ́ mu gbogbo ẹni tó ní ará ilé òun ò wúlò kò mọ ibi tó wúlò sí ni. náà eléyìí lọ bẹ́ẹ̀ ọkọ̀ àjàdí ò rí tàbí ìlọ iṣẹ́ fún wọn lọ́wọ́ ọkọ̀ àjàdí ó pàdánù iṣẹ́ látara pé ń bínú ará ilé ilé ayé tà ń bẹ̀ yìí kò sẹ́ni tó pé àjọmọ mánéjì ara wa ni ọkọ̀ àjàdí tí wọ́n ń bọ̀ nígbà tí ń bọ̀ ó bá oúnjẹ rẹ̀ tó sè oúnjẹ tó ti jóná kò tún yẹ̀ bá a sọ ẹ mọ̀ yí pé tó wà tán alẹ́ tí wọ́n bá jà ní yóò rẹ̀ nìkan sí méjì tí ó bá sọ wípé oúnjẹ ìyá lágbájá rè oúnjẹ bàbá lágbájá rè eléyìí ó mọ tí ẹ̀kọ́ fún gbogbo àwọn obìnrin tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ọkọ àádélé tán làwọn wá sọ gbogbo ará ilé dọ̀tá wa àbáwá tá a ti ń bẹ́ẹ̀ tó jẹ́ gbogbo ará ilé dọ̀tá gbogbo wọn ni wọn gbádùn téèyàn mẹ́wàá bá ti lè wà táwọn mẹ́wàá yorùbá ti lè gbádùn ìwọ nìkan ló wá gbádùn ìwọ nìkan yẹn ló gbádùn ìwọ yẹn nìkan ní wèrè ó gbọ́dọ̀ gbìyànjú àti kó pẹ̀lú àwọn wèrè mẹ́wàá yẹn ó gbọ́dọ̀ gbìyànjú àti wo iṣẹ́ wo ló ṣe lára wọn. àtọ́ àmì. ó jẹ́ mi o. láìláì lélà ìta àbọ̀tọ̀ àmì kò lù. olóúnjẹ gbogbo jẹ látòkè délẹ̀ ó jóná láti ẹ̀ka kẹ̀kẹ́. làbúdà mí nà nùsìlìyà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nà jìrìọ́nì. ó níbi tí wọ́n á bá a dé báyìí mo ti wá tẹ́ akí àwọn Sheikh alikọ àwọn Sheikh asakọ́ọ̀fì kọ́lọ̀ kójọ ọjà ìkójọ àárín yìí gbẹ́ ẹ̀yà kúmù lọ́wọ́ bàbà. ó ní mo ti wá tẹ́ báyìí túláàsì mo gbọ́dọ̀ wá parí ìjà láàrin èmi àti àwọn aráalé mi torí pé kí ni ìjà tá ń jà yìí ó ti wá mú ẹ̀tẹ́ dé ìjà tá ń jà yìí ó ti wá mú àbùkù dé ìjà tá ń jà yìí ó ti wá ń kó bá mi oúnjẹ ló jóná yìí o tó bá jẹ́ pé àbájá ni yíyí èèyàn kan bá mi so oúnjẹ náà kalẹ̀ tá a bá wà ní òde àbá àfẹ́ patí tójú bá fẹ́ wáyà mọ̀ tálíbà wa ká aṣọ wa wọlé ẹlẹ́nu tálíbà wa ká ẹlẹ́nu ní ọmọ òun kọ́mọ rẹ tó dàgbà ẹnìkan níwọ̀n bẹ́ẹ̀ ká aṣọ yẹn kọ́mọ rẹ tó dàgbà tá a bá gbé nǹkan síta tó bá di pé atẹ́gùn tó lágbára bá ń fẹ́ ẹlẹ́nu tálíbà wa ká wọlé ó sì lára lè rò wúlò túláàsì ara lé wúlò ibi tẹ́yìn méjèèjì bá ti ń ṣẹra yín ni kẹ́ ẹ mọ̀ ara lè lò fẹ́ eléyìí èmi náà ò fẹ́ eléyìí ìdá ẹ̀ bá ti fẹ́ mọ́ fi lọ ayé. Masha Allah ó wá ní màá lọ ṣàtúnṣe báyìí o láàrin èmi àti àwọn aráalé mi. Èrè tí a léwò yìí òun ni ìran àtúnṣe ọ̀pọ̀ àjàdí ó ti wá kábàámọ̀ wípé ẹ̀gbọ́n mi ò tún máa lé mi jà mọ́ nígbà míì bẹ iyọ̀ ó lè sọ̀rọ̀ di wèrè iyọ̀ lásán lè sọ̀rọ̀ di wèrè oúnjẹ yóò kú díẹ̀ tó fi jiná ẹ̀ máa wáyọ̀ káàkiri tó bá yẹ gbogbo àwọn tí wọ́n wá jẹ́ aráalé pátá lẹ́jọ́ wá jẹ́ ọ̀tá mú láti rí ọ̀ owó níbẹ̀ lọ́wọ́ wa yìí àmúlẹ̀ ti ṣùkú sí táàtì ra yìí dandan wá ní kákan lé aráalé kan wípé ẹ tó torí tọ́ náà ẹ fún mi ní iyọ̀ abẹ́ni tí ò kí mi rí ìwà kan lẹ̀kún lè mú fún yọ̀ yìí fi lẹ̀kún gbá ni. Masha Allah àbí ṣáná kódà ṣáná gbà mí yóò sọ ọlọ́gbọ́dọ́mùgbọ̀ àwọn àdàmú káàkiri gbá bàbá yìí náà gbà sí ni o bàbá wọn ti fẹ́ kú ọlọ́run máa sọ yí ká lọ kí ló dé àbá láìláìlọ́lá ọkọ̀ àjàdíre ó wá bá gbogbo àwọn aráalé rẹ̀ pé ẹ̀gbọ́n mo ń fi àtúnṣe mo fi ọba tó dá mi ọba tó lé mi mo fi kúra kò sí oore níbi ọ̀tẹ̀ wàláì kò sí oore níbi ìjà wàláì kò sí oore níbi ká bínú ara wa kò sí ní tó lè mú ayé dùn tó dàbí kájọ fi ìfẹ́ bára wa lò bàbá àgbàlagbà rẹ o bàbá ló wá fẹ́ dá síjà mo fẹ́ parí ẹ̀ fún wọn ọmọ ọkọ̀ àjàdí ò bá ní kankan ṣe kò bá wọn rẹ́ wọn wúlò fún wọn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ máa wo bí àbá yóò ṣe parí ìjà láàrin wọn o. Naam. Man talaba jawan bila haibi bakiya bila jawi. Bàbá yìí ní ẹnikẹ́ni tí bá ń wá aráalé tí ò lálébù lára irú ẹni bẹ́ẹ̀ kò ní padà ní aráalé kankan tó bá ti ń wá aráalé tí ò ní àlébù tí ò níbi kan tó kù sí ò ní padà rẹ́ nìkan kan bá ṣe aráalé mọ́ rẹ̀. Hakikatan lótìtọ́ o. Kọ́tà sádùkà jìrìánùkà. Ọ̀rẹ́ mi Àjàdí àwọn aráalé rẹ̀ ni wọ́n ṣe kéta rẹ̀ lóòótọ́ o. Wákọ̀dí yaslimúnaka. Lótìtọ́ wọ́n lè máa ṣàbòsí wọn lóòótọ́ bẹ́ẹ̀ Àjàdí náà mérí pé bẹ́ẹ̀ ni. Walakin yaqulu rasul. Àmọ́ Ànábì sọ báyìí wípé ma zala Jibrilu yufsini biljawi
حتى ظننت أنه سيورثه. ó ní Jibril òye wọn wá sọ fún mi tí ń ṣe angel Gabriel wípé ànábì aráalé rẹ dọwọ́ rẹ o, ànábì aráalé rẹ dọwọ́ rẹ o, ànábì aráalé rẹ dọwọ́ rẹ o, títí tóun padà fún wa ń wòye pé ṣé tóun bá kú tán sára lé òun ó gbà nínú ogún òun ni látara bí Jibril bó ṣe pàtàkì aráalé tó. ó ní ìyẹn ló yẹ kó mọ rántí, kì í ṣe wèrè tí ń bẹ lórí aráalé rẹ ló yẹ kó mọ rántí. ويقول علي كرم الله وجهه. ó ní bẹ́ẹ̀ náà ni aṣíwájú wa Ali karamallahu wajhahu òun náà ń sọ báyìí wípé أحسن إلى المسيح تصد. ó ní gbogbo ẹni tí wọ́n ṣàbùrú fún ọ ìwọ máa wá ṣe dáadáa fún tẹ́sùd ó máa wá ga jùlọ bí a bá náwó aburú sí ọ wọ́n máa wá náwó dáadáa sí bí a bá ní ìyàwó máa ti àwọn ọmọ tiẹ̀ lójú tirẹ̀ wọ́n máa wá gbìyànjú pé àwọn ọmọ tirẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ wọ́n lójú tiẹ̀. ومهما يكن الأمر من شيء ó ní ọ̀rẹ́ mi bó ti wá lè wù kórí فالجيران أقرب الناس إليك àwọn alẹ́ rẹ wọ́n súnmọ́ ẹ gan o, àwọn alẹ́ súnmọ́ ẹ gan o. فواهدهم لا تعد ولا تحصى. àǹfààní aráalé ò ṣe ká o, àǹfààní aráalé pọ̀ kọjá bá tí ò yí o. لو كان بينك وبينهم ود tó bá ṣe pé ìfẹ́ bá ń bẹ láàrin yìí ni لدفعه عنك أمورا ọlọ́run ló mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọ tí ò yẹ kó ṣẹlẹ̀ sí ẹ ó yẹ kó jóná kò yẹ kó jóná aṣọ rẹ tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ kò yẹ kí wọ́n tẹ̀ mọ́lẹ̀ gbogbo nǹkan rẹ tí ń bàjẹ́ kò yẹ kó bàjẹ́. ولساعدوك في كثير من الحوائج. ọlọ́run ló wá mọ bùkátà tó yẹ kí ara lè rẹ bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run ló mọ ẹlòmíì tí ó ti múra tán tó wá òpin múra tí mo mú yìí kó dáa gan ara lè wá sọ pé àgbẹ̀ ti múra ìbò ti dáa tó gèlè ilẹ̀ ti bàjẹ́ yóò wá padà sí yàrá yóò wá lọ ṣe ìdìbò tí bá ń bá ọgbà ara lé jà yóò wá múra bí ọ̀rọ̀ lọ́sọ̀dẹ̀ àwọn ará òde máa wò láwùsùnkún òun máa wò ayé láwùrẹ́ rẹ̀ ara lé ní ìwúlò tó pọ̀ pẹ́pẹ́pẹ́. قال الشاعر ó lápapọ̀ ìkẹsọ̀ báyìí pé الناس للناس من بدو ومن هدر بعد لبعد وهن لم يشهر القدم بعد لبعد وهن لم يشهر القدم. ó ní èèyàn fún èèyàn ẹ̀wù ni gbogbo wa jẹ́ fúnra wa o àjọ ń ṣera wa ní o ọmọ akẹ́kọ̀ọ́ ń sin olùkọ́ rẹ̀ olùkọ́ náà ń sin ọmọ akẹ́kọ̀ọ́ tíṣà kí aago mẹ́jọ tó lù yóò mọ̀ gbọ̀n lọ léèwé ni ọmọ léèwé náà máa gbọ̀n lọ ilé ẹ̀kọ́ ni wípé mo fẹ́ kí olùkọ́ kọ́ bá mi bẹ̀ olùkọ́ náà máa gbọ̀n pé mi ò fẹ́ káwọn ọmọ yìí kọ́ dé kíláàsì kọ́ mọ̀ bẹ́ẹ̀ nìkankan bẹ̀ tíṣà ń sin ọmọ akẹ́kọ̀ọ́ náà ń sin tíṣà àjọ ń sinra wa láyé ni o ẹ̀dọ́ àti lóhùn ò ní sin èèyàn kò ní rẹ́ẹ̀nì kankan sí ni o ìtumọ̀ yìí pé ara lé sára lé lájọ wọn wúlò fúnra wa ni bí a bá yá nǹkan lọ́wọ́ rẹ lónìí wọ́n náà lè yá nǹkan mi lọ́wọ́ rẹ lọ́la bí a bá nídìí wúlò rẹ lónìí wọ́n náà lè nídìí wúlò rẹ ní ọ̀la nǹkan tí eré ìfẹ́ kọ́ wa náà ni wípé ara lé sára lé ká gbìyànjú káwọn wò láti wọn mánéjì ara wa wò láti wọn bára wa lò kò sẹ́ni tó pé kò sẹ́ni tó dáa tán kò sẹ́ni tí a sọ yìí pé wọn kì í bínú rẹ̀ wọ́n bínú ànábì Muhammadu òun ti bẹ́ẹ̀ náà ó mánéjì wọn ó sì bá wọn ó sì jẹ́ wọn. Èmi ò ní bá wọn jọ ọ̀tẹ̀ mọ́ ará ilé mi. Èmi ò tún bá wọn ṣọ̀tẹ̀ mọ́ ará ilé mi. Bàdìrà dákun mọ́ tẹ̀lé. Èmi ò tún bá wọn ṣọ̀tẹ̀ mọ́ ará ilé mi. Èmi ò tún bá wọn ṣọ̀tẹ̀ mọ́. Èmi ò tún bá wọn ṣọ̀tẹ̀ mọ́ Èmi ò tún bá wọn dà mọ́ ará ilé mi. ọkọ̀ àdìsá tún wà rí ṣe fún ààrẹ ọkọ̀ àdìsá wọ́n jà mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní kóòtù kan tó ṣẹlẹ̀ tó ń ṣàtúntò gbogbo ẹ̀yà wa lápapọ̀. Èmi ò tún bá wọn ṣọ̀tẹ̀ mọ́ ará ilé mi. ẹ wá my neighbor ẹ padà sẹ́yìn. ẹ bá mú fèrè. Amú bẹ́ẹ̀.